mo máa sọ gbólóhùn kan wípé the end will justify. Níbi ọdún mẹ́ta méjì sẹ́yìn mo máa sọ gbólóhùn kan fún yín pé ẹ fún gbogbo wa lọ́dún 5 ọdún 5 ò tí ì pé wọ́n ti tán. Ẹ gbọ́ mi ọdún 5 ò tí ì ṣe kíni kò tí ì pé wọ́n ti tán. Bíọ́lá Adébáyọ̀ tí ẹ ti bàjẹ́ o Bíọ́lá Adébáyọ̀ Ìyábọ̀ ní kí wọ́n má. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin Oblast Ìyábọ̀ Òjó àti Tóyìn Abraham nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí ó náà ti sọ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ òun pẹ̀lú kí náà ti ń porúkọ ẹ̀ yìí Fúnkẹ́ Akíndélé ó náà ti sọ tẹ́lẹ̀ òun ti sọ wípé kán fún àwọn ní ọdún 5 wípé the end will justify. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu Yèyé Mẹ́ṣọ̀. Delete fídíò mi àmọ́ Ìyábọ̀ Òjó delete post yẹn. Ìyábọ̀ Òjó ó delete post tó ṣe níjẹta. Ìwọ ló lè forí rọ́kú ilé ayé ẹ Bíọ́lá Adébáyọ̀ ilé ayé ẹ tó bá tún ayé wá ó ní tẹ̀lé Ìyábọ̀ Òjó lọ ṣèkà fún yàn. Àti kò jẹ́bo ló ṣàmì lọ́wọ́ kò sí bàbá ńlá kú bàbá ẹni tí ó bọ̀. Èmi ni máa put stop sí gbogbo yín. Lálàkọ́kọ́ mo fẹ́ kẹ́ wo àwòrán kan tí mo fẹ́ gbé wá fún yín. Gbogbo eré tẹ́ ẹ sá tógun bá lè mú ẹ máa rántí Lizzy Anjorin. Tí ogun yẹn bá lè máa rántí Lizzy Anjorin. Tó bá jẹ́ pé ogun lé ọkọ ló wá bí Ìyábọ̀ Òjó rántí Lizzy. Bó bá jẹ́ pé ogun bíṣẹ́ ló wá bí Ìyábọ̀ Òjó rántí Lizzy. Mi ò fẹ́ mọ bí ogun yẹn ṣe wá tó bá jẹ́ pé ọmọ náà fi ń dẹ̀ láàmú máa rántí Lizzy. If Lizzy can survive, you can survive. Gbogbo ẹ̀yin tẹ́ celebrate mi lénìí Ọlọ́run lẹ celebrate kì í ṣe mi. Iṣẹ́ Ọlọ́run lẹ tara mi ṣe. Ṣé rò pé easy kí bí àwọn millions àwọn èèyàn mélòó ló bá Jésù jà? Èèyàn mélòó ló wà Mẹ́kà tán bá Nábì jà? Bíbélì ní wípé Ọlọ́run sọ wípé òun ṣe àánú fún àwọn tóun fẹ́ ṣe àánú fún. Ìyábọ̀ Alice Òjó Ọlọ́run lòun ṣàánú fún Lizzy ẹgbẹgbẹ̀rún ẹ notice wípé tí Ìyábọ̀ Òjó bá fẹ́ ṣe party mo máa ń dákẹ́ fún 4-5 days. Notice kí n calculate kí n calculate. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ máa ń dá sọ̀rọ̀ social media ẹ̀yin lẹ ń fi ogun jara yín. Ẹ̀yin fúnra yín lẹ máa ń fi ogun jara yín. Kí n pay attention ẹ máa fogun jara yín out of ìlara tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ẹ máa fogun jara yín àtàwọn ọmọ yín. Tí Ìyábọ̀ bá fẹ́ ṣe party tó bá fẹ́ ṣe anything 4-5 days to that party to that event mi ò ní ṣe show. Ṣé rí show tí mi ò ṣe yẹn ó ní ìdí tí mi ò ṣe. A máa wò wípé okay ṣé táwọn ò bá lọ fún Ìyábọ̀ ṣé Ìyábọ̀ ò ní wá mọ́ but mo realize pé eṣinṣin ni Ìyábọ̀ tó gbọ́dọ̀ kú sínú ọtí kò lè gbọ́ràn táyé máa fi tán. Ìyábọ̀ wá wùwà yẹn títí kò ní lárí nínú ayé ó wùwà yẹn títí ẹ bàjẹ́ tán nínú ayé. Kò yà yín lẹ́nu ilé tí mo gbé jáde lọ́sàn-án. Mo ní if Lizzy can survive, you can survive. Fún mi ládùúgbà ọmọ náà ó wá gbé pálí wà tó ń jà. Ẹ jẹ́ kí n sọ bí àwọn ọmọ yìí ṣe operate. Ṣé rí nígbà tí Arẹjà ń jáde mo mọ̀ páwọn náà gbé jáde. Mo mọ̀ ẹ rí pé mo fún Arẹjà ní day 1 day 2 day 3 day 4 mi ì sọ̀rọ̀. Arẹjà tí ẹ ti bàjẹ́ Ìyábọ̀ London Gistlover àdàlẹ́ ni abirùn ẹ sábọ̀dù dà fún pé Ìyábọ̀ ti ẹ̀ confirm pé òun pé amẹ̀bọ tí Ìyábọ̀ Òjó ti tán tọmọtọmọ ẹ̀. Tẹ́ bá notice ṣé rí èmi máa ń mọ̀ wùwà yẹn kí ẹ̀yin tẹ́ ẹ mọ Ọlọ́run
ẹ̀yin tẹ́ ẹ mọ Ọlọ́run kẹ́ ẹ tún fi notice wípé woman yóò ṣe ní wàhálà. Sórí gbogbo ẹ̀yin tẹ́ máa ń cut fídíò mi àsìkò tó tẹ́ máa sọmọ nù. Sórí gbogbo yín tẹ́ bá Arejam tẹ́ bá post fídíò tó ṣe yẹn tí yín ta. Gbogbo yín tẹ́ bá Arejam post fídíò yẹn tí yín bàjẹ́ látọ̀lá. Mo kò fẹ́ pàkíyèsí yín sí nǹkan kan ká tó wá lọ sínú show èyí. Ìyábọ̀ mọ̀ pé April 4 ní birthday mi. Ṣé rántí pé nígbà tí mo ṣe party ní Oriental tí wọ́n fún mi lóyè, ṣé rántí pé ọjọ́ yẹn ni Ràkúnmí Onígbáná fi party fíìmù ẹ̀ sí kí àwọn onítíátà kankan kó má bàa wá sọ́dọ̀ wa, kí àwọn èèyàn kankan má bàa wá sọ́dọ̀ wa. Ṣé rántí pé níjọ́ tí mò ń ṣe party l'Oriental ní Ràkúnmí Onígbáná ló fi launching ẹ̀ sí. Ṣé rántí wípé bọ̀dá Saheed Balógun mo fẹ́ lè sọ pé mi mo close mọ́ wọn jù ń gbà yẹn torí gbogbo àwọn Ìyábọ̀ ọ̀dọ̀ àǹtí Fathia náà wà. Tẹ́ ẹ bá rántí 2017 tí mo fẹ́ ṣe owó náírà bet ẹ̀ẹ̀mẹ́ta ni mo change date, wọ́n dẹ̀ ti bọ̀dá Saheed Balógun kó máa mú date mi. Gbogbo yín ti gbàgbé mi ò gbàgbé. Gbogbo yín ti gbàgbé mi ò gbàgbé. Mi ní wá yín tì ibriate. Ṣé rí kéèsì tó wà nílẹ̀ yìí ẹni tó bá ní ọwọ́ mímọ́ àtàyà funfun ló máa ń win níwọ̀ yìí. Ṣé rí mo ń fàyè wọn gòkè ọ̀la láti ìjọ́ tí mo ti wọ film industry mi ò kì í ṣe ẹgbẹ́ wọn lọ́nàkọnà but tó wà ńbẹ̀ ni wípé mi ò mọ social media lò, ọmọ ṣiṣẹ́ ni mi ò mọ social media lò. Àwa ò ní interest nínú àtó báyìí àrí báyìí nǹkan táwa ní interest ni pé ká jẹun ká mu ká dẹ̀ ráyè ṣe. Bọ̀tẹ́ ẹ bá rántí dáadáa ẹ rí wípé tí Ìyábọ̀ Òjó bá ń ṣe event Lizzy Anjorin ò ní mú déètì yẹn láyé. Kò sí onítíátà kankan tó bá ń ṣe event láyé ẹ ní rí Lizzy Anjorin kó lọ mú déètì yẹn láyé. Ẹ ní rí. Tí Ìyábọ̀ bá fẹ́ wá ṣe event 4 days or 5 days Lizzy Anjorin ò ní ṣe show mọ́, adákẹ́ kò ní sọ kankan mọ́. But the question is ṣé ńgbà tí Lizzy dákẹ́ ṣé Ìyábọ̀ Òjó dákẹ́? Ẹ jẹ́ kí n fi àwòrán yìí hàn yín. Ẹ máa wo Ìyábọ̀ ò mọ̀ wípé tòun máa bàjẹ́ lénìí. Ìyábọ̀ Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Nígbà tí wọ́n ń lọ patí kiri ibi táwa ń lọ resort ẹ̀ lórílẹ̀ nìyẹn. Nígbà tí wọ́n ń fi ayé ẹ̀ tó fi ń ya sketching bó ṣe máa gbórí aláìṣẹ̀ ṣubú, sketching tèmi ń yà lórí tí mo gbé jáde lé nìyẹn. Nígbà tí wọ́n ń sáré bó ṣe máa gbé èèyàn ṣubú, eré pé kéèyàn ga tèmi ń sá resort ẹ̀ lórílẹ̀ nìyẹn. Ìyábọ̀ Alice Ojo sórí nígbà tó ń sáré tó ń lé fùrù kọ́kọ́ pé wọ́n á rán Lágbájá lẹ́wọ̀n tèmi ń sáré pé àfi kí Lágbájá kọ́lé resort ẹ̀ lórílẹ̀ nìyẹn. Mo mọ̀ pé ò lè gbọ́ ó ti ṣègbé. Ìyábọ̀ Alice Ojo ó ti ṣègbé. Mo mọ̀ pé ó ti ṣègbé. Ìyábọ̀ ní gbogbo ìgbà tó bá ń promise àwọn èèyàn pé ó máa rán wọn lẹ́wọ̀n, ó máa rán wọn lẹ́wọ̀n, èmi máa ń sáré ẹ máa kọ́lé ẹ máa ra mọ́tò ẹ wá raṣọ ẹ wá ra góòlù resort ẹ lórílẹ̀ nìyẹn. Sórí pé success is not about crowd. Wà wọn tó wà pẹ̀lú ẹ, wà wọn tó wà pẹ̀lú ẹ. Mo fẹ́ kó kẹ́kọ̀ọ́ kan lénìí. Mo fẹ́ sọ fún ẹbí Ràkúnmí Onígbáná, Ìyábọ̀ àti ìyá oníjógí. Ṣebí ìyá oníjógí ṣunu níjẹta àbí jẹrin? Ẹ ti gbàgbé pé láti inú oyún ló ṣunu fún wa níwòyí last year.